A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ààrẹ Bọ́lá Tinubu ti ní ìṣèjọba rẹ̀ ti ṣe àdínkù àjàgà gbèsè orílẹ̀-èdè kúrò ní 97% bọ́ sí 65%, níbi Tinubu ti ń kí àwọn mínísítà tuntun kú oríire lórí bí wọ́n ṣe gbà àti sin orílẹ̀-èdè wọn pẹ̀lú ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ ni ó ti ní kí wọ́n gbáradì àti fi ara da èébú, ìwọ̀sí àti ẹnu àtẹ́ láti ọ̀dọ̀ ọmọ orílẹ̀-èdè, kí wọ́n sì má jẹ́ kí èyí ṣí ọkàn wọn kúrò nínú iṣẹ́ tí wọ́n gbé lé wọn lọ́wọ́ láti mú ayé dẹrùn fún ọmọ orílẹ̀-èdè tí ó lé nígbà mílíọ̀nù. Tinubu sọ ọ̀rọ̀ wọ̀nyí lónìí níbi tí ó ti ń ṣe ìbúra fún àwọn mínísítà tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ yàn sínú ìṣèjọba rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ni wọ́n ya sí olú iléeṣẹ́ NNPC l'Àbújá bí wọ́n ti ń béèrè fún ìkọ̀wé fipò sílẹ̀ ọ̀gá àgbà fún iléeṣẹ́ NNPC Mele Kyari. Àwọn olùfẹ̀hónúhàn tí ẹgbẹ́ aráàlú Civil Society CSO darí ni wọ́n ṣe àpèjúwe iṣẹ́ Kyari ní èyí tí kò pójú òṣùwọ̀n pẹ̀lú bí owó epo ṣe ń fi gbogbo ìgbà lọ sókè gọbọi, àìrí epo rà àti ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè. Àwọn olùfẹ̀hónúhàn wọ̀nyí gbé pátákó dání pẹ̀lú oríṣiríṣi àkọlé bíi "A fẹ́ kí Kyari kọ̀wé fi ipò sílẹ̀", àwọn mìíràn ní "Ìṣèjọba ọ̀gá NNPC ti kùnà" àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀kan lára àwọn tí ó darí ìfẹ̀hónúhàn, Abdullahi Bello, tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ pè fún ìfòpin sí ìwà jìbìtì pẹ̀lú ìrànwọ́ lórí epo àti bí wọ́n ṣe ń ṣe ẹ̀sùn wípé epo tí kò dára ni wọ́n ń kó wọlé láti òkè òkun. Wọ́n ní gbogbo rẹ̀ gbọ́dọ̀ wá sí òpin ní kíákíá. Gẹ́gẹ́ bí àlàyé Bello, ó ní ọ̀gá NNPC Mele Kyari gbọ́dọ̀ kọ̀wé fi ipò sílẹ̀. Àwọn fẹ́ àyọkúrò ìrànwọ́ orí epo pátápátá tí ó ti sọ àwọn díẹ̀ nìkan di ọlọ́rọ̀, kí wọ́n pèsè ààyè sílẹ̀ fún àwọn aládàáni láti máa kó epo wọlé kí wọ́n lè ṣe àmójútó rẹ̀ dáradára, kí èyí sì lè pèsè ààyè fún orogún òwò, competition àti ìdàgbàsókè ẹ̀ka epo lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé kí ó dẹ́kun àti máa fi ẹ̀sùn rògbòdìyàn àárín ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) kọ́ APC. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé níbi ayẹyẹ kan tí ó wáyé ní ìlú Ìbàdàn ni gómìnà Mákindé ti da ẹ̀bi fàákájà ẹgbẹ́ PDP lu APC pẹ̀lú àwọn ẹgbẹ́ alátakò mìíràn. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro ẹgbẹ́ APC Felix Morka ni wọ́n ti gba PDP ní ìyànjú láti ṣe ìwádìí tó jinlẹ̀ kí wọ́n sì yanjú ohun tí ó bá jẹ́ gbòǹgbò ìṣòro wọn. Morka gba gómìnà ní ìmọ̀ràn kí ó gbájúmọ́ iṣẹ́ tí wọ́n gbé lé lọ́wọ́ láti pèsè ìjọba gidi fún ará ìpínlẹ̀ rẹ̀, kí ó yéé nàka àbùkù sí APC fún ìbàjẹ́ àárín ẹgbẹ́ wọn. Wọ́n ní Mákindé ti sọ ara rẹ̀ ní onílù tó ń lù fún èròǹgbà iṣẹ́ òṣèlú rẹ̀ fún ọdún 2027. APC ní bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba tiwantiwa fi ààyè gba Mákindé láti ṣètò èròǹgbà rẹ̀ nídìí iṣẹ́ òṣèlú, síbẹ̀ dídá sí ọ̀rọ̀ tí kò ṣojú rẹ̀ láì gbájúmọ́ iṣẹ́ tí wọ́n gbé lé lọ́wọ́ kò yẹ fún àwọn ará ìpínlẹ̀ rẹ̀ tó ń darí, kí wọ́n gba gbogbo ẹ̀bi tí ó bá jẹyọ látara àìbìkítà àti ìwà ìtìjú tí wọ́n ń wò láàrin ẹgbẹ́ wọn tí ó fi pinyìnkì débi tí ó dé. Morka fi kún wípé Mákindé kò lè fi ìgbésẹ̀ iṣẹ́ òṣèlú ọdún 2027 rẹ̀ múlẹ̀ pẹ̀lú ìkọlù tí ó ń bá kiri tako ẹgbẹ́ APC tàbí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Wọ́n ní ìṣèjọba Tinubu ti gbé ìgbésẹ̀ akin láti ṣe àtúpalẹ̀ òfin tí kò wáyé rí nínú ìtàn fún ìdàgbàsókè ọrọ̀ ajé àti wíwalẹ̀ jìn fún ìlọsíwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹbí àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ọmọdé tí wọ́n fi sí àhámọ́ pẹ̀lú àwọn ènìyàn 28 tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ nínú ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára ní ìlú Kano àti Kaduna ti ké gbàjarè fún ìdájọ́ òdodo. Òbí àti àwọn mọ̀lẹ́bí tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ wípé àwọn ọmọ wọn kò mọ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Wọ́n ní kí àwọn aláṣẹ dákun dábọ̀
tú àwọn ọmọ wọn sílẹ̀. Àwọn ẹbí tẹ̀síwájú wípé tálákà ni àwọn kò ní agbára. Gbogbo gbèdéke tí ilé-ẹjọ́ pa láṣẹ fún ìdásílẹ̀ àwọn wọ̀nyí. Àwọn mẹ́ta ni a gbọ́ wípé wọ́n fi ìbọn dá okùn ẹ̀mí wọn légbodò nínú ìkọlù tí ó wáyé láàrin àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn adàlúrú ní ìpínlẹ̀ Kaduna. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní abúlé Maidodo ní ìjọba ìbílẹ̀ Katsina, ìpínlẹ̀ Kaduna. Nínú ìkọlù mìíràn ni a gbọ́ wípé àgbẹ̀ 4 àti àwọn obìnrin ni wọ́n dóòlà ẹ̀mí wọn nínú ìkọlùkọgbà tí ó wáyé láàrin àwọn ẹgbẹ́ fìjìláńtè àti adàlúrú. Ìròyìn jábọ̀ wípé àwọn adàlúrú jí àwọn àgbẹ̀ 2 gbé ní ìlú Maidodo. Ìròyìn jábọ̀ wípé àwọn ológun tí ó wà nítòsí ìjọba ìbílẹ̀ Kagado nínú oko kan nítòsí ni wọ́n ṣe alábàápàdé àwọn olùrànlọ́wọ́. Àwọn ológun tí ó wà ní agbègbè oko kan nítòsí ìjọba ìbílẹ̀ Kagado ni wọ́n ṣe ìrànlọ́wọ́ tí wọ́n fi rí 3 mú balẹ̀ nínú àwọn adàlúrú. Gbogbo akitiyan láti kàn sí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ló já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ fún ìwádìí láti lè fi ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti bu ọwọ́ lu owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Kọmíṣánná fún ètò ìṣúná Dókítà Hauwa Nuro ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti bu ọwọ́ lu àjẹmọ́nú owó fún àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ àti tìbílẹ̀. Owó pàjáwìrì yìí Emergency Support Measure ni wọ́n ní yóò wáyé fún oṣù 3 bẹ̀rẹ̀ láti oṣù kẹwàá títí di oṣù kejìlá ọdún 2024 gẹ́gẹ́ bí Kọmíṣánná fún ìṣúná Dókítà Hauwa Nuro ṣe àfihàn rẹ̀ nínú àtẹ̀jáde. Owó yìí ni wọ́n gbà lérò láti fi dí àlàfo tí ó jẹyọ láàrin ìgbà tí wọ́n fi owó oṣù òṣìṣẹ́ tuntun múlẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ṣàlàyé, ìjọba ṣe èyí láti fi bu òróró ìtura sí ọkàn àwọn òṣìṣẹ́. Èyí jẹ́ ìgbésẹ̀ tí ó ní àpẹẹrẹ láti ọ̀dọ̀ gómìnà fún àtìlẹ́yìn àwọn òṣìṣẹ́. Dókítà Nuro fi kún un wípé ìgbésẹ̀ yìí wà lára àfojúsùn gómìnà láti mú pèsè ìgbáyégbádùn fún òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Kwara. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ilé ìtajà kan ní agbègbè Lekki, ìpínlẹ̀ Èkó ní iná jórun tí ọ̀pọ̀lọpọ̀ ọjà tí ó wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà sì ṣòfò dànù. Iná tí ó bẹ̀rẹ̀ láago 9 alẹ́ àná ni ó jó ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù àti ilé ìkẹ́rùsí. Permanent Secretary fún àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì LASEMA Olúfẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sányìntólú sọ nínú àtẹ̀jáde wípé pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ panápaná ni wọ́n fi rí iná yìí kápá. Ó fi kún un wípé ẹ̀mí kankan ò sọnù, bẹ́ẹ̀ ni wọn kò tíì lè fìdí ohun tí ó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.